wọn mọ̀ yàtọ̀ láàrin dáórì àti sàdáàkì bẹ́ẹ̀ni ni mo ṣe fẹ́ kẹ́ ẹ bá wa làásà. masha allah ọlọ́run ò ní kúrò láàkà yín. àmín. ìyàtọ̀ wà láàrin dáórì àti sàdáàkì. sàdáàkì yẹn àwọn lábá tún máa ń pè ní mahar, olóyìnbó máa ń pè ní dowa, dowa ni sàdáàkì. ṣe wá rí dáórì yẹn, ṣe rí àwọn obìnrin wa nínú islam, islam pàtàkì obìnrin púpọ̀. lára regard tí islam fún obìnrin lára ẹ̀ ni wípé islam fún obìnrin lódìdí súrà chapter nínú al-Qur'an tọkùnrin ò sì ní. ọlọ́run bá fẹ́ jẹ́ ká mọ̀ wípé àwọn obìnrin pàtàkì nínú islam. obìnrin ò kí ń ṣe ẹ̀dá èèyàn tí ọkùnrin kan tẹ̀ lè máa lò bó ṣe wù ú. nílò omi òjò. nílò omi òjò àbí lo ẹrú. àmọ́ wá ṣe láàánú wípé islam, àwọn tí islam pọ́nlé, àwọn tí islam gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀, ọ̀pọ̀lọpọ̀ wọ́n gbéra wọn sọ̀rọ̀ àwọn dẹni yẹpẹrẹ. Adéyínká Àyìndé ọmọ ìyá ilé pọlọ́jà gbàǹgbà ló kọ tèmi ń jẹ́. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń ṣe dátà, tẹ́ ń jókòó, tẹ́ ń comment, tẹ́ ń like, tẹ́ ń share ètò tá à ń ṣe yìí, pàápàá jùlọ lásìkò Ramadan yìí. automatically ẹ̀yin náà ti lẹ́san. Ọlọ́run kó san àwa náà lẹ́san rẹ̀, kọ́lọ́run wá bá wa san ẹ̀yin náà lẹ́san olóore ńláńlá, torí ẹni tó share program iṣẹ́ ńláńlá, àbí kí n sọ pé ojú iṣẹ́ òun lẹ́yìn náà ń ṣe. mo wá kí yín ní kíkí ọlá tó lápọ́nlé wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. salamu alaykum wa barakatuh. a tẹ̀wájú nínú ètò wa tá à ń bá bọ̀, ìyẹn ìdánilẹ́kọ̀ọ́ níkànnì Adéyínká Àyìndé live yìí. ẹ jẹ́ á tún farabalẹ̀ mọ́ tẹ̀lé ètò tòní lọ bá a ṣe ń tẹ̀lé bọ̀ látẹ̀yìnwá. salamu alaikum àfáwà. wa alaikum salam tó la barakatuh. bẹ́ẹ̀ ṣe mọ́ ń ṣe òdúlẹ̀ yìí náà iṣẹ́ ìmọ̀fólókò ẹni gba ojúmọ́ láyé dẹ̀ ń pè ní gbajúmọ̀. ẹ bá wa kí àwọn ará ilé, kẹ́ ẹ dẹ̀ fi àdúrà bẹ̀rẹ̀ bá a ṣe fi ń bẹ̀rẹ̀ bọ̀ látẹ̀yìnwá. tọ́ salamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ẹ̀yin ọmọ ìyá wa, a kíra wa, a kú àti lọ iṣẹ́ olóore, a kú iṣẹ́ olóore. ọlọ́run kó jọ kó gba níbàdà fún wa. àmín. kó máa fi ìtàn ṣe ìfiṣàṣemọ̀ fún wa. àmín. ọlọ́run gbàdúrà wa, kó àmín. bí àbùkátà wa. àmín. a kíra wa púpọ̀ pé ẹ ṣé, ẹ kú ìfẹ́ ọlọ́run lára Adéyínká. ẹ ṣeun. ẹ kú ìfẹ́ ọlọ́run lára tiwa náà. ẹ ṣé o. ojú tẹ fi ń wò wá, àbẹ̀ ọlọ́run, ọlọ́run má gbà lọ́wọ́ yín o. àmín. etí tẹ fi ń gbọ́ wá, àbẹ̀ ọlọ́run, ọlọ́run má gbà lọ́wọ́ yín o. àmín. ọkàn tó dáa tẹ fi ń bá wa lò, tẹ fi ń bá wa lọ, kọ́lọ́run jọ kó fi bá a san gbogbo yín lẹ́san. ìbéèrè tá a máa béèrè lónìí, a sáré ní kí ẹ jọ nínú mọ̀tọ́ ló ń fún yín kákan mẹ́nuba dáórì díẹ̀, bí kẹ́ ẹ bá wa summarize dáórì. ṣùgbọ́n bí tá à ń lọ gangan ni sàdáàkì. sàdáàkì tá a máa ń gbọ́ yẹn náà, bá a ṣe máa ń gbọ́ dáórì lọ́tún dáórì lọ́sì, a máa ń gbọ́ sàdáàkì, ó máa sọ sàdáàkì, ó ṣe ti sọ sàdáàkì, ó ti fún ẹ sàdáàkì. àgbẹ̀ yẹn náà yẹ̀wò ojú wo ni Islam fi wo dáórì, báwo ni dáórì ṣe wáyé. ẹ mọ̀dí tó jẹ́ ń béèrè bẹ́ẹ̀, ó ti dàrú mọ́pọ̀ èèyàn lójú o. ṣé wọ́n ti san dáórì ṣá? ṣé wọ́n ti san dáórì? yàrá pé tá a bá fẹ́ bèrè ilẹ̀ Yorùbá máa gbà ṣé wọ́n ti san dáórì? wọn mọ̀ yàtọ̀ láàrin dáórì àti sàdáàkì ni mo ṣe fẹ́ kẹ́ ẹ bá wa làásà. Masha Allah. alhamdulillah. 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 alhamdulillah rabbil alamin. adúgbò fún Ọlọ́run. wassalatu wassalam ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. Adéyínká Àyìndé, ọ̀gá wa, ọmọ èké ní bímí náà ṣe jábúrò sí yín. astaghfirullah. kọ́lọ́run já aláṣepẹ́ o. àmín. Ọlọ́run já aláṣepẹ́ o. àmín. Ọlọ́run má jẹ́ kú báyìí. Allahumma àmín àtẹ̀yìn náà. ẹ ní fẹnukọ o. àmín àtàwọn olólùfẹ́ wa o. ẹ ní fẹsẹ̀ kọ. àmín. bẹ́ẹ̀ sì ni Ọlọ́run ò ní ṣe yín lẹ́ni tí ayé ò máa rí padà rí sá fún. àmín. àmín. torí inú Ọlọ́run bá máa ń dùn níbi kó sẹ̀san púpọ̀. torí ẹ̀ ló fi pẹ̀rẹ̀ ní al-Muntaqim, ọba tó kúndùn ẹ̀san fún yàn láti sẹ̀san. mo wá bẹ̀ Ọlọ́run bá fún yín gbogbo ohun tó tara tí yín náà jáde lọ́mọ, Ọlọ́run má jẹ́ wọn ṣẹrú ayé. àmín. kọ́lọ́run wá ṣe wọ́n lọ́mọ, ọmọ dùnnú, ọmọ àlùbáríkà fún yín. àmín. wala la ilaha illallah. àmín. wala la hawla wala quwwata illa billahil azim. ṣé wàá rí ihun tẹ́ ní ká wò yìí, ihun tá ń pè ní dáórì, olóyìnbó ń pè ní dáórì, ihun tá ń pè bẹ́ẹ̀ òun ni ẹrù tí àwọn ẹbí ìyàwó fún ẹbí ọkọ. bẹ́ẹ̀ni. dáórì, ẹbí ìyàwó àwọn fún àwọn ẹbí ọkọ lẹ́rù, dáórì nìyẹn. ṣùgbọ́n tó bá yín pé
ẹ̀tọ́ tí ọkọ fún ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bí ohun tí yóò sọ wọ́n dẹlẹ́tọ̀ ara wọn tí lárúbáwá ń pè ní mahar tàbí sọdáàkì òun làwọn olóyìnbó ń pè yín ní doa ìyẹn làwọn olóyìnbó ń pè ní doa ṣe wá rí doa ìyẹn gangan ní sọdáàkì ṣe wá rí dáúrì yẹn òun ò ní impact kò dẹ̀ nípa kan ní Islam ni ò jẹ́ kí Islam ò máàyè lẹ̀ fún rárá bó tilẹ̀ wò ó mọ̀ nítorí wípé kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn wa but ó ní ṣe pẹ̀lú culture ìṣe àṣà Nàìjíríà làwa wà yìí nísìnyí tá a bá tún rin West Africa lọ ká wọnú Benin Republic, Togo, Ghana, Africa, Senegal tá a lọ bẹ́ẹ̀ àwọn ìran kan wà láwọn ọ̀nà yẹn tó já sí wípé culture tí wọ́n tún yàtọ̀ ìṣesí tí wọ́n yàtọ̀ ìṣe wọn yàtọ̀ àṣà tí wọ́n yàtọ̀ kódà ó ń bẹ́nu wọn tó já sí wípé tíyàn bá lọ́rẹ̀ẹ́ nu wọn tó jọkùnrin tẹ́ni ẹ̀dẹ̀ ti marry tíyàn bá lọ ṣàbẹ̀wò sí wọn pé àmọ́ wá ṣàbẹ̀wò sí yín ni o wọn tán bá fẹ́ gbàlejò èèyàn báwọn ṣe máa ń gbàlejò èèyàn lọ́dọ̀ tí wọn nínú àwọn ìran míì nínú àwọn ìran yẹn òun ni wípé ìyàwó ilé wọn ẹni tẹ́ ẹ lọ bá lálejò yẹn ìyàwó ilé ẹ̀ ni ó fi gbà yín lálejò. Allah. Yóò ní kẹ́ ẹ súnmọ́ ìyàwó òun ni tẹ́ ẹ fi lọ ìyàwó òun lẹ́ẹ̀ máa súnmọ́ ìyàwó ẹ̀ lẹ́ẹ̀ máa súnmọ́ títí ẹ fi kó mbẹ́. ní kúkúrú èdè nígbà tẹ́ ẹ ti bá wa summarize dáórì ní jábété ó ti yé ọ̀pọ̀lọpọ̀ ẹja wa wọnú sàdáàkì tá a máa ń gbọ́ kí ló ń jẹ́ sàdáàkì ojú wo ní Islam fi wò kí lọ́lọ́run sọ lórí ẹ̀. Masha Allah. Ẹ ṣeun níwọ̀nba àsìkò díẹ̀ tá a fẹ́ lò láti fi ṣàlàyé ẹ̀ ṣe rí ihun tó bí sọdáàkì òun ni wípé nǹkan kan ò lè dédé ṣẹlẹ̀ nínú Islam tí Islam máa mófin wá fún kó má ní sábàbí tó fà tọ́lọ́run fi mófin wá fún kan yìí ṣe rí àwọn obìnrin wa nínú Islam pàtàkì obìnrin púpọ̀ lára regard tí Islam fún obìnrin lára ẹ̀ ni wípé Islam fún obìnrin lódìdí súrà chapter nínú Al-Qur'an tọkùnrin ò sì ní Allahu Akbar. obìnrin ni ṣe wá inú súrà yẹn lọ́lọ́run ti yanjú ọ̀rọ̀ ogún pínpín inú ẹ̀ náà òfin ni láti òkè tó fi tán a ṣe ń bọ̀ níbi ogún pínpín yẹn náà a ṣe ń bọ̀ níbẹ̀ yẹn náà inshallah ṣe wá rí Ọlọ́run ọba fẹ́ jẹ́ ká mọ̀ wípé àwọn obìnrin pàtàkì nínú Islam obìnrin ò kí ń ṣe ẹ̀dá èèyàn tí ọkùnrin kan tẹ̀ lè máa lò bó ṣe wù ú nílò omi òjò àbí lò ẹrú obìnrin ò dẹ̀ kí ń ṣe ẹni tọkùnrin lè máa kọlù ní bó ṣe wù ú obìnrin ò ń ṣe ẹni tí ọkùnrin lè máa pé ó ń ṣe mí bákan jẹ́ ń ṣe bó ṣe wù mí kì í ṣẹ̀dá obìnrin torí ẹ̀ Islam wá create dignity fáwọn obìnrin ó create respect maximum respect ó pàtàkì wọn wọ́n gbé wọn gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ àmọ́ wá ṣe ńláàánú wípé àwọn tí Islam pọ́nlé àwọn tí Islam gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n gbéra wọn sọ̀rọ̀ àwọn dẹni yẹpẹrẹ wọ́n fi wá mú òfin nínú òfin tí wọ́n mú wá láti fi raise status obìnrin náà ni mahar wa sàdáàkì wa bẹ́ẹ̀ bá fẹ́ wọn kì í ṣe gbẹ́kẹ̀tẹ̀ máa fẹ́ wọn anyhow kì í gbẹ́kẹ̀tẹ̀ róbìnrin kan yẹ́hìn lẹ́gbẹ̀ẹ́ títí ẹ̀ máa lọ bá sùn no Islam ò legalize yẹn ihun tí Islam sọ pé kó o tó lè ṣí obìnrin kan láṣọ wò pé ẹjọ́ fẹ́ máa lájọṣe gẹ́gẹ́ bí lọ́kọ-láya àwọn nǹkan bíi mẹ́rin kan á ṣe gbáwájú nínú ẹ̀tọ́ Islam ṣùgbọ́n Ọlọ́run gangan fún rẹ̀ wá sọ fún wa nínú Al-Qur'an nínú Suratul Nisa Ọlọ́run bá sọ fún wa aya 4 that is Quran 4 aya 4 Ọlọ́run ní a'udhu billahi minash shaitanir rajim ẹ jẹ́ n sáré mú aya yẹn wá Ọlọ́run ní wa atun nisaa ẹ fún àwọn obìnrin ẹ fún wọn ní kíni sọdúkọ tihinna nihla ẹ fún wọn ní sọdáàkì tí yóò máa jẹ́ ẹ̀bùn fún wọn ṣe rí kẹ́límà nihla lọ́dọ̀ àwọn lárúbáwá ìyá wa Aisha radiyallahu anha ó pè ní radiyallahu anha ó pè ní nihla yẹn ó pè ní mahar ó pè ní sọdáàkì ṣùgbọ́n nínú èdè lárúbáwá ń gbà míì wọ́n máa ń pè nihla ní nǹkan tó bá jẹ́ nǹkan ọ̀ranyàn tí yóò gbọ́dọ̀ filẹ̀ láìṣe so ó túmọ̀ sí pé sàdáàkì yẹn ọ̀ranyàn ni ó wà obligatory ó ṣe pàtàkì láti fún látọwọ́ ọkùnrin sọ́dọ̀ obìnrin Ọlọ́run wá ní tẹ́ ẹ tó lè ṣí wọn láṣọ wò pé ẹ fẹ́ máa bá wọn láṣepọ̀ ẹ gbọ́dọ̀ fún wọn ní níhìlà wọn ìyẹn sàdáàkì wọn ṣùgbọ́n sàdáàkì nígbà tí Ànábì sallallahu alaihi wasallam tóun fẹ́ wá tu fún wa ṣe sì mọ̀ pé nínú iṣẹ́ tí hadith
nínú ipa tí hadith wa kó nú ayé àwa mùsùlùmí tó fi já sí pé a lè kó hadith dànù nínú ìṣẹ̀mí ayé wa torí ó nípa tó wá kó irú tọ́lọ́run bá sọ mí báyìí nísìn ànábì padà ṣàlàyé ẹ̀ fún wa ó tu torí bó wá ń gbé ayé àlùkùránì yìí ṣe gbé wáyé ni àwa kan tẹ̀ ń gbé òkè tá a bá ti róbìnrin tọ́rọ̀ bá dẹ̀ ti wọ̀ tí bá ti tó kí ló fẹ́ nǹkan báyìí ló fẹ́ àtijọ́ negotiate òun ti gba sàdáàkì tiẹ̀ kí nǹkan tẹ́ máa bá a sùn lọ ni àbí kí n sọ díyàwó bẹ́ẹ̀ yẹn èèyàn náà tún wá pé kí ló mo ti fún ẹni tó fẹ́ àbí kí ló tún kù kí ló tún fẹ́ ànábì ló wá ṣàlàyé fún wa gbé rárá o nǹkan mi sì tún ṣáájú sàdáàkì ọlọ́run ò sọ ṣùgbọ́n ànábì wá ṣàlàyé fún wa sallallahu alaihi wa láfi mọ̀ wípé ọ̀rọ̀ ànábì ọ̀rọ̀ hadith ànábì ipa tó wá kónú ayé wa ó wá tú Qur'an fún wa ó dẹ̀ wá túnṣe mi ayé tiwa náà ṣe náà nígbà tí ọ̀rọ̀ ti wá rí báyìí tá a ti lágbọ́yé ìyàtọ̀ tó wà láàrin dáórì àti sọ̀dáàkì tó ń pè ní dọ́wà ipò wo wá ní sọ̀dáàkì wà nínú Islam ànábì wá ṣàlàyé fún wa sallallahu alaihi wasallam ó ní sallallahu alaihi wasallam kó tó kan sọ̀dáàkì nǹkan mẹ́ta síwájú sọ̀dáàkì ká tó lè fẹ́ obìnrin nǹkan mẹ́ta ó síwájú sọ̀dáàkì ká tó lè fẹ́ obìnrin. èwo làkọ́kọ́ ìkejì àti kẹta kó tó kan sọ̀dáàkì. bẹ́ẹ̀ ni alákọ̀ọ́kọ́ òun ni waliyul am ẹni tó bí obìnrin yẹn òun yóò fún wa ní yọ̀ǹda tóun fún wa mo yọ̀ǹda ọmọ fún ẹ. tọkàntọkàn lẹ́yìn ìgbà tíyàn ti rí ẹni tíyàn fẹ́ fẹ́ àjọsọ ti wà láàrin àwọn mo fẹ́ fẹ́ ó dẹ̀ ti gbà torí a kì í jẹ obìnrin pa fẹ́ ọkọ nínú Islam. ẹni tí mo fẹ́ kó o fẹ́ rèé sẹ́ẹ̀. kódà nínú iṣẹ́ tó yẹ kí àwọn bàbá ṣe àtàwọn ìyá ṣe tí wọ́n fẹ́ fi bẹ́ẹ̀ ṣe mọ́ ni wípé wọ́n máa ń wo obìnrin tó fẹ́ fọ́mọ wọn àbí wọ́n máa ń wo ọkùnrin tó fẹ́ fọ́mọ fún ni. so tọmọ wọn bá dẹ̀ ti wá mú wá pé mo fẹ́ fẹ́ ẹni báyìí o ẹni báyìí mo fẹ́ fẹ́ o tán bá ti yọ̀ǹda wọn wá kí n dédé yọ̀ǹda ń bẹ̀ àwọn náà kọ́kọ́ ṣe research wọ́n á ṣègbìyànjú sí wọn náà ọmọ ilé ibo ni ẹ́ ta ni yẹ́ ta ni bàbá ẹ̀ ẹlẹ́sìn wo ni ẹ́ iṣẹ́ wo ló ń ṣe àwọn náà tán bá ti sọ bẹ́ẹ̀ wọn ò ní ṣe yes wá ní fún wa nígbà díẹ̀ ìyàwó ẹ̀ á ràn ìyàwó ẹ̀ sí ẹ̀. torí ohun tí mo fẹ́ béèrè náà ni pé ṣé bí wọn ò ṣe kí ń jẹ ọmọ nípa láti fọ́kọ náà ni wọn ò ṣe lè jẹ ọmọ nípa pé má fẹ́ báyìí. bẹ́ẹ̀ ẹ mọ̀ pé wọ́n lè sọ fọmọ pé má fẹ́ ṣùgbọ́n wọn lè sọ fọmọ pé ohun tó máa fẹ́ dandan nìyẹn. ọ̀rẹ́ mi ni ó lè dúró tì mí gan. bẹ́ẹ̀ ni ihun tó jọ àwọn àgbàlagbà rí tó jìn tó fi jìn tó jọ ọmọdé bá rí yóò lọ sí ni. kò sí tí yóò bá ń pè ní ìríjú àgbàlagbà lọ. bẹ́ẹ̀ ni. àwọn náà mọ ibi tó máa gbẹ́sẹ̀ sí tí ò ní bu ẹ́. ìrírí ni bàbá ọgbọ́n ó ṣe mí rí ni bàbá làákàyè. bóyá jẹ́ nìyẹn. so àwọn náà mọ àwọn lè sọ fún ọmọ gbé ibi tó fẹ́ gbẹ́sẹ̀ sí yẹn kò dáa o. kò dáa. má gbẹ́sẹ̀ síbẹ̀ o. ṣùgbọ́n wọn lè sọ fún ọmọ gbé àní ibi tá a fẹ́ kó lọ nìyẹn kò sí ohun tó fẹ́ ṣe sí. ọmọ ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi àjọ close gan mo fẹ́ kó o fẹ́. Islam ò fi kò kọ ìhà tó dáa síbẹ̀ yẹn. ó ṣe rí nǹkan méjì lè ṣẹlẹ̀. àkọ́kọ́ àti kejì sá. tọmọ yẹn lè fi accept ihun tó ń fẹ́ kó ṣe yẹn wọn ò ní jẹ́ ń pa wọ́n á convince tán bá convince ẹ̀ tó bá believe nínú ohun tó ń bá sọ yẹn wọ́n ṣe wá persuade ẹ̀ wọn ò gbọ́dọ̀ jẹ́ ń pa. àní dandan sẹ́. nǹkan méjì tó máa ṣe nìyẹn nítorí wípé àwọn rí pé ibẹ̀ yẹn ẹ̀sìn wà nílé yẹn a dẹ̀ fẹ́ kó lọ sílé ẹlẹ́sìn ẹbí yẹn dà ó yé nísìn àwọn ẹbí yẹn ò fẹ́ kọ́ ṣeré àwọn ẹbí yẹn gbajúmọ̀ ni wọ́n sì súnmọ́ Ọlọ́run wọ́n níbẹ̀rù Ọlọ́run inú ẹbí tá a fẹ́ kó lọ nìyẹn àwọn nǹkan tá a máa fi convince ẹ̀ nìyẹn so ẹni tá a dẹ̀ fẹ́ kó fẹ́ yìí ọmọ dáadáa sí ni o ọmọlúàbí ni wọ́n á wá ríra ṣe tán ẹ mọ̀ pé wọ́n ti kọ́kọ́ sí ọkàn ti ẹ̀rọ. bẹ́ẹ̀ni. ó yé nísìnyí wọ́n wá persuade ẹ̀ tóun àtẹnìyẹn bá ti wá ríra kò ní nira fọkùnrin yẹn láti ṣiṣẹ́ púpọ̀ mọ́. torí àwọn òbí obìnrin yẹn ti ṣiṣẹ́ lẹ̀. lára aṣẹ́ táwọn òbí máa ń ṣe nìyẹn ìyẹn lè ṣẹlẹ̀ tọmọ náà dẹ̀ consider tọ́lọ́n bá ní kó rí bẹ́ẹ̀. ṣùgbọ́n ká wá jẹ́ ń pa pé kò sí ohun tó fẹ́ ṣe bóyá máa bá ní jẹ́ ń pa. ṣẹ́rí tí àwọn òbí bá ti wá yọ̀ǹda tọmọ bá sọ pé ẹni tí mo fẹ́ fẹ́ ni ò dádì mi o ẹni tí mo fẹ́ fẹ́ ni mọ́mí mi o iṣẹ́ táwọn ó ṣe ẹ mọ̀ pé àwọn ò mọ ẹni yẹn tẹ́lẹ̀ a ti rí ẹ o kò sí wàhálà o ṣùgbọ́n ìyàwó ẹ á ràn ọmọ wa sí ẹ. kò tí ì ní sí yes kò tí ì sì ní sí no. wọn ní pé ìyàwó á ràn ọmọ wa sí ẹ kò ní tí ì ní sí yes kò sí no. so àwọn wà lọ ṣiṣẹ́ tiwọn lórí ẹbí yẹn. ilé wo ló ti wá ilé wo ló ti wá ta ló bí ta ni bàbá ẹ ta ni ìyá ẹ àrùn wo ló máa ń ṣe wọn nú ẹbí yẹn gbogbo nǹkan tí Islam ní ká wò nìyẹn ṣé àwọn wo mọ́ ṣá. wo mọ́ kẹ̀. Islam ní ẹ lọ wo kí ni àrùn tó máa ń ṣe wọn nú ẹbí wọn kí ló máa ń ṣe nú ẹbí wọn kí ló máa ń ṣe wọn. ààrẹ náà ni wọ́n ní bí ìdílé téèyàn ti fẹ́ fẹ́yàn tó bá jẹ́ ń pé àwọn kan ń fa igbó àbí wọ́n ń mu sìgá ń bẹ̀ bẹ́ẹ̀ yàn bá bímọ mẹ́rin wọ́n ló ṣeé ṣe kíkan nu wọn náà máa ṣe bẹ́ẹ̀. àṣẹ bí DNA ni.
ẹ̀jẹ̀ la pé Hey. ẹ̀jẹ̀ ohun tá a dẹ̀ pé lẹ́jẹ̀ ohun tó strong ni Allah. ohun tá a pè lẹ́jẹ̀ ohun tó strong Ọlọ́run mọ́ fún wa Ọlọ́run gbàjẹ́ ń sinmi Àmín. ṣe rí tí bàbá bá ti wá yọ̀ǹda ohun tó bá ti mú bàbá yọ̀ǹda Lẹ́yìn gbogbo ìwádìí wọn lẹ́yìn gbogbo ìwádìí tí bàbá ti yọ̀ǹda ó ti tán ìpele ẹlẹ́kejì tó kù ní ṣàhídà ṣe mọ̀ Ànábì dẹ̀ sọ nípa àtàlákọ̀ọ́kọ́ ẹ̀ sọ́wọ́ sọ́lá ó ní la nikaha illa bi wali àti ilé obìnrin àtọkùnrin ò tí lè bára wọn láṣepọ̀ àfi kí bàbá yẹn fún kó yọ̀ǹda ṣe rí ẹni yẹn lè mọ́ ní bàbá láyé mọ́ àbí kí jẹ́ ń gbé bàbá yẹn ó wà lórí dùbúlẹ̀ àìsàn tí ò mọ ohun tó ń ṣẹlẹ̀ mọ́ wọn wá wá ẹnìkan tó jẹ́ bí olórí ẹbí tàbí ẹni tó jẹ́ gbọ́n bàbá yẹn àbábùrò bàbá yẹn tó lè dúró ìdúró bàbá òun ló máa wá ṣiṣẹ́ bàbá yẹn. tó yẹ pé ohun tó ń bá ti sọ náà ni bàbá yẹn náà ló sọ nìyẹn. ọ̀ táwọn bá wá rí kankan tí a máa ń pé ọkùnrin là ń sọ yìí o bẹ́ẹ̀ni táwọn bá wá rí kankan wọn á padà ọba ẹni tó bá jẹ́ ọba ìlú àbí ẹni tó jẹ́ mọ́gàjì gbogbo agboolé wọn yẹn òun náà wá lè dúró ìdúró bàbá ọmọ yẹn nígbà tí bàbá yẹn ò ti available sọ àwọn wàlíyù la amúrù yẹn Ànábì sallallahu alaihi wasallam wá ní wípé kò sí igi tí bàbá ò bá ti yọ̀ǹda ọmọ kò sí. ẹlẹ́kejì ní ṣàhídàn àwọn ṣàhídàn yẹn ó lè jẹ́ èèyàn méjì ló máa jẹ́ ajẹ́rìí ẹlẹ́rìí wọ́n dẹ̀ lè ju méjì lọ but ọkùnrin méjì la fẹ́ kó jẹ́ tàbí kó jẹ́ ọkùnrin mẹ́ta àbọ̀kùnrin mẹ́rin táwọn bá wá rọ́kùnrin méjì ó yé nísìn ọkùnrin kan àtobìnrin méjì ọkùnrin kan àtobìnrin méjì ṣe wá dáwọn tó fẹ́ jẹ́ ẹlẹ́rìí yẹn wọ́n gbọ́dọ̀ jẹ́ amutí wọ́n gbọ́dọ̀ jẹ́ onídéédé wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń sin lọ́hùn wọ́n dẹ̀ gbọ́dọ̀ jẹ́ oníṣìnà because tí nǹkan kan iṣẹ́ tá fẹ́ ṣe ni pé wọ́n wà ń bẹ̀ wọ́n jẹ́rìí sí wípé lágbájá àfi fún lágbájá issue wá ṣẹlẹ̀ láàrin wọn bóyá irú ọkọ ẹnìyẹn òun najú ń ta ó nasẹ̀ síta bóyá ń bóbìnrin sùn káàkiri wọ́n wá gbẹ́jọ́ wá bá ìkan náà àwọn tó jẹ́ lẹ́rìí òun náà dẹ̀ ń ṣe ṣìnà báwo ló ṣe fẹ́ ṣe rẹ̀ ẹjọ́ wo ló fẹ́ dá irú ẹjọ́ wo ló fẹ́ dá abẹ́ni tó ti mu títà wá máa sọ̀rọ̀ in the influence of alcohol tójú ẹ ti dí ẹ̀rọ wo ló fẹ́ sọ Islam fi yàn náà lẹ́yìn pé àwọn tẹ́ ẹ fẹ́ mú gẹ́gẹ́ bí ẹlẹ́rìí níbi ìyàwó àbí níjókòó ń pé ẹ̀ ń ṣe ákídùn níkà wọ́n á jẹ́ onídéédé wọ́n á jẹ́ ọmọlúàbí wọn ò ní jọ lọ́tí wọn ò ní jọ ń ṣìnà because gbogbo ẹni tó bá ti ń mutí tó ń ṣe ṣìnà wọn ò ṣọmọlúàbí lọ́dọ̀ Ọlọ́run torí ohun tẹ́ ẹ fẹ́ ṣe yẹn ohun tó ní ṣe pẹ̀lú ìjọsìn ni ẹlẹ́kejì ni ẹlẹ́kẹta ń bẹ̀ òun náà ni sígọ́tùlà ákìdì ni pé ìwọ ọmọ ṣé wọ́n fi ẹ́dógò lọ́dọ̀ àwọn ẹni yìí ni ìwọ ọkọ báwo ni ṣé wọ́n fi wọ́n jẹra yín pa fún wọn á sọ tinú wọn lójú àwọn èèyàn wọn jẹ wá ń pa ó wù wá láfẹ́ra wa o bàbá ọkọ bàbá ìyàwó báwo làwọn ọmọ yìí ṣe jẹ́ àwọn ọ̀rọ̀ yẹn àwọn ìbéèrè yẹn ó ṣe pàtàkì púpọ̀ lójú gbogbo àwọn èèyàn fún clarification èyí tó wá jẹ́lẹ̀kẹ̀ta ń bẹ̀ òun náà ni al-mahar èyí tó jẹ́lẹ̀kẹ̀rin bẹ́ẹ̀ ni òun náà ni mahar tá à ń pè ní sadaki yẹn ṣe rí sadaki yìí ó wà ní ọ̀kan nínú orígun igi tàbí ń so igi ni tàbí ń ṣe ìníkáyì ni bẹ̀tẹ̀ àwọn àfáà kan pè ní pé gódà májẹ̀mú ni tí a gbọ́dọ̀ gbé ní orígun nìkan a tún pè ní májẹ̀mú òun kó orúkọ méjì papọ̀ ó ń jẹ́ orígun ó tún jẹ́ májẹ̀mú torí ẹni tá a fẹ́ fi lọ́kọ yẹn òun gangan ló ń ṣe nǹkan àwọn ẹbí akẹtẹ parapọ̀ pé kó lè yẹ ni à ń ṣẹ̀yẹ fún ni bẹ̀tẹ̀ òun gangan ló ń ṣe nǹkan tiẹ̀ kí wàá ní ìdájọ́ maharu yìí nínú sharia islam àti mú àyà kan wá tọ́lọ́run ti sọ fún wa wípé ọlọ́run là á mọ́lẹ̀ ni pé ẹ gbọ́dọ̀ máa fún obìnrin ní sàdáàkì kẹ́ ẹ tó ṣí wọn láṣọ wò but sàdáàkì táwa ń sọ yìí anabi wa muhammad sallam ẹgbà wa yìí wá látọ̀dọ̀ wa ìyá wa aisha radiyallahu anha tí ìyá wa sọ wípé a'dhamu nisa'i baraka àlùbáríkà ìlẹ̀káyì tí àlùbáríkà máa ń wọ̀ jù tí àlùbáríkà yẹn pọ̀ jù òun lèyí tí sàdáàkì ò bá tó nǹkan. Allahu akbar. Ọlọ́run ti sọ pé ká máa fọkùnrin obìnrin ní sàdáàkì ká tó fẹ́ wọn ànábì náà tó wá sọ látọ̀dọ̀ wa aisha radiyallahu anha so ẹ lè mọ̀ wípé àṣẹ ni ká ṣe nǹkan yìí kì í ṣe mo fẹ́. kò dẹ̀ tó ní yẹ pé mọ́tò ni mo fẹ́ tó o sì mọ̀ bọ́kọ̀ ò tó bẹ́ẹ̀. à ń bọ̀ ń bẹ̀ ṣe wá ní sàdáàkì wá pé méjì sàdáàkì kan bẹ̀ mu'ajjal ìkan bẹ̀ mu'akhkhar mu'ajjal yẹn lèyí tó yẹn gbé bí ìyàwó yẹn bá ṣe request fún ìyẹn á dẹ̀ fún lẹ́ẹ̀kan náà immediately ìyẹn wà
immediate muakhar yẹn ní pé okay já fi gbà báyìí sí máa fún ẹ nígbà báyìí á dẹ̀ mọ́ bára wa láṣepọ̀ àjọsọ ti wà bàbá ti yọ̀ǹda á ti ṣe ìyàwó náà sì ti gbà pé nǹkan báyìí mo fẹ́ ọkọ náà dẹ̀ ti agree because ihun tí ìyàwó bá fẹ́ ọkọ lè negotiate ó dẹ̀ gbà báyìí tó bá wá tẹ́ ìyàwó lọ́rùn ó lè consider so tó bá dẹ̀ ti accept ẹ̀ ọkọ lè má fún bẹ́ẹ̀ ó lè má fún lọ́jọ́ ìyàwó gangan kó jẹ́ muakhar ni bóyá later ni yóò padà fún so ti yé nísìn ọ̀nà méjì tá à ń gba fóbìnrin sàdáàkì nìyẹn so àìmá ìtì ìfún yẹn ó yé nísìn nìka ìwọ̀n wà valid torí wọ́n ti jọ lájọsọ lórí ìwọ̀n tí ìyàwó fẹ́ gbà ṣe wá rí àwa ń lọ síbi kọ́dárò lè mahar pé orí igun wo náà gbé sàdáàkì sí percentage wo ló wà ṣó ní percentage nínú Islam ṣó ní maximum amount ṣó ní minimum amount àbí kò ní so àbí ṣó dẹ̀ ní fixed price or fixed amount iye báyìí ni o àbí at least iye báyìí o maximum ó gbọ́dọ̀ tó iye báyìí o minimum ó gbọ́dọ̀ jù báyìí lọ ìhà òní Islam kọ sí yẹn àfáwọn sọ fún wa pé àti pé sà ṣé dandan gan ni kó wá tún jẹ owó ibẹ̀ gangan la wá wọ̀ yìí báyìí nísìnyí àfáà fi sọ wípé lam yaj'al li Islam haddan li aqli li mahar haddan li akthar Islam ò gbélẹ̀ fún wa kó máa jẹ́ hadu pé pàápín ihun tẹ́ ẹ gbọ́dọ̀ fi ṣe sàdáàkì ni Islam ò gbélẹ̀ fún wa pé ó gbọ́dọ̀ kéré sí iye báyìí ó gbọ́dọ̀ tó iye báyìí Allahu akbar Islam ò gbélẹ̀ fún wa bẹ́ẹ̀ kò dẹ̀ sí ohun tó fà á tí Islam fi ṣe bẹ́ẹ̀ fún wa ni pé idnasu yakhtalifuna fil ghina wal faqr aw idnasu yakhtalifuna fil ghina wal faqr torí àwọn èèyàn Yorùbá sọ pé ìka ò dọ́gba ayàtọ̀ níbi àrísìkí ihun tẹ́mi ní ẹlòmíì ò ní bẹ́ẹ̀ni tí Islam bá wá gbé percentage kan lẹ̀ àbí maximum amount kan lẹ̀ tá gbọ́dọ̀ máa fi ṣe sàdáàkì èèyàn tó máa fẹ́ yàwó ní tó nǹkan yóò nira fẹ́ lómi ìṣesí yẹn wá ṣẹlẹ̀ nígbà ayé Sayyidina Umar nígbà tí radiyallahu anhu nígbà tó wà ní khalifa ó ṣe kútùbà lọ́jọ́ náà ni ó wá rí báwọn yóò fẹ́ yàwó mọ́ àwọn ọkùnrin yóò fẹ́ yàwó kí ló dé wọ́n wá rí pé máàrún táwọn obìnrin request fún pọ̀ sàdáàkì tán béèrè fún pọ̀ nítorí pé ẹ má bínú o so ayé tá à ń lò ní ìsìn tó jẹ́ pé àwọn obìnrin míì ń takú pé nǹkan báyìí mo fẹ́ ó ti wà nígbà kan rí bẹ́ẹ̀ ni ìwọ̀n tán request fún pọ̀ torí Ọlọ́run fi nǹkan yẹn fi pọ́n obìnrin lé ẹ gbọ́dọ̀ fún wọn láwọn nǹkan tó ní value ní nǹkan tó ṣe é wò ní nǹkan tó ṣe é rí kẹ́ tó lè súnmọ́ wọn nígbà tọ́rọ̀ yẹn wá dọ́dọ̀ Umaru wá sọ̀rọ̀ yẹn lórí mímbà nígbódà òun wá bìtì ìhun táwọn obìnrin béèrè yẹn sọdáàkì yẹn òun bìtì ẹ̀ wálẹ̀ obìnrin kan wá sọ fún Umaru mẹ́gbẹ́ kó má gbé yẹn wá o ìhun tánábì ṣe ni wípé àwọn ọmọ ànábì sallallahu alaihi wasallam khamsumia darahim aw arba'umia darahim ni ànábì fi ṣe làwọn ọmọbìnrin ànábì gbà náà jẹ́ sàdáàkì lọ́dọ̀ àwọn ọkọ wọn dèdí ẹ̀ náà lànábì sì gbà lọ́dọ̀ ìsàn fáwọn ìyàwó ẹ̀ náà nígbà tó fẹ́ wọn. Báwo ni wọ́n ṣe wá fẹ́ dìtì ẹ̀ nígbà ayé Umaru yẹn ni owó yẹn ti wá ní value sí ṣe o ṣẹ̀rí Islam ó ti gbé pẹ́ẹ́lí owó yẹn ti ní value sí ẹ̀rù wá ń bà wọ́n ọkùnrin bí àwọn ò lágbára adúrú eléyìí o so ibẹ̀ ni Islam ti wá mú rúkṣọ̀ wá pé tó bá wá rí bẹ́ẹ̀ falaysa mina daruri an yakuna malan kò gbọ́dọ̀ já sí pé owó nìkan lẹ́ẹ̀mọ̀ fi ṣe sọ̀dáàkì tó bá rí bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jówó nìkan lẹ́ẹ̀mọ̀ fi ṣe sọ̀dáàkì so bali yajuzu an yakuna but ó lè jẹ́ nǹkan tí ó jẹ́ nǹkan tí ó máa ṣàwọn èèyàn láǹfààní minal manafi'i diniya ní nǹkan tó jẹ́ nǹkan tó wà valuable láyé táwọn èèyàn máa ń lò láyé aw dunyawiya àbí ihun tó wà valuable nínú ẹ̀sìn tó wà lawful nínú ẹ̀sìn tó dẹ̀ wà valuable tàbí nǹkan tó wà valuable nínú ayé tí ó dẹ̀ ń ṣe nǹkan tí ó jẹ́ nǹkan haram so wọ́n wá sọ fún wa wípé gẹ́gẹ́ bí ilẹ̀ gẹ́gẹ́ bí nǹkan ọ̀gùn gẹ́gẹ́ bí ṣebí nǹkan ọ̀gùn ilé gbogbo àwọn kan yìí property ni wọ́n. Bẹ́ẹ̀ni. So aside from property èèyàn lè fún obìnrin tóbìnrin bá sọ pé ok òun fẹ́ fóònù èèyàn lè ra fóònù fún tóbìnrin bá ní kó da ohun tí mo fẹ́ gẹ́gẹ́ bí sọ̀dáàkì mi òun ni kó ra handchain fún mi àbí kó ra neck chain fún mi èèyàn lè ra fún ó wá depend bọ́kùnrin yẹn bó bá ṣe mọ ibi àrísìkì
ó depend bọ́kùnrin bá ṣe mọ níbi arísìkì wọ́n wá sọ pé fayajuzu an yakuna ta'liman li ayati min kitabillah ó dẹ̀ tọ́ kí obìnrin bèrè gbọ́dọ̀ sọ̀dáàkì tèmi fẹ́ gbà lọ́wọ́ rẹ o òun ni wípé kó o máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ kéwú sọ̀dáàkì tèmi ni ẹ máa kọ́ àwọn èèyàn Qur'an ẹni adé tó bá tẹ lọ́rùn bẹ́ẹ̀ adé accept. ẹ má bẹ̀rù lọ́kọ tó mọ Kùránì ni o. lọ́kọ tó mọ Kùránì ẹ mọ̀ pé òun náà ti wo orú ọkọ tóun fẹ́. ó fẹ́. mo fẹ́ kó o mọ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ Kùránì tó mọ̀ yìí sàdáàkì tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ nìyẹn tó bá tọkọ lọ́rùn bẹ́ẹ̀ ó lè gbà kódà obìnrin míì wà tó yẹ ń gbé sọ̀dáàkì tóun lè gbà ó lè sọ pé sọ̀dáàkì tèmi ni pé mo fẹ́ kó káyà kan fún mi ní Qur'an káyà kan jáde fún mi ní Qur'an ìyẹn ṣẹlẹ̀ ńgbà yà Nabi sallallahu alaihi wasallam. ó ṣẹlẹ̀ láyé sí iná tí ìyàwó rẹ̀ mi kan béèrè lọ́wọ́ ẹ̀ nìyẹn. kò káyà nínú Al-Qur'an kódà ìyàwó ọ̀rẹ́ tèmi kan náà nígbà tá a lọ bí nìka ìwọ̀n tí wọ́n wá ní sọ̀dáàkì ó lóhùn fẹ́ kankan lọ́wọ́ ẹ̀ ju wípé kó ka Suratu Nisa dé àyà 5 ìwọ̀n tóun fẹ́ nìyẹn ẹni ẹ̀ dẹ̀ ni hafiz ni ó ha Qur'an ó ti ha Quran tán ó dẹ̀ mọ Quran ká dáadáa ìyẹn ọ̀rẹ́ mi yẹn kódà níbi ìgbéyàwó ẹ̀ mi mo best yẹ. Allahu Akbar bí ti Mubarak náà ṣe rí ni òun náà máa wo fọ́nrán yìí báyìí. so ó wá ní kò dẹ̀ sọ fọ́kọ ẹ̀ tẹ́lẹ̀ torí yẹn sọ fún mi pé òun ò tí mọ ohun tó fẹ́ gbà ń sọ̀dáàkì òun ti bí ó ní kóun mọ̀ wọ níbi tó bá di jọ́ ìyàwó òun máa sọ pé òun kó tẹ̀ mọ́ lọ béèrè nǹkan tí no tó bá béèrè nǹkan tó lágbára wàá negotiate pẹ̀lú ẹ̀ ni ìhun táwa jọ ń sọ nìyẹn ìyàwó bá dìde ló bá ní pé sọ̀dáàkì tóun fẹ́ lọ́dọ̀ ọkọ tóun kó ka Suratu Nisa dé àyà 5 láti àyà 1 àyà 5 ṣe sì mọ̀ pé nínú àyà yẹn lọ́lọ́run sọ pé fankihu ma taba lakum ìnà ṣe nígbà tí yẹn wá mú àyà tó ń mú ó dẹ̀ jẹ́ nìkan tó lọ́run fún ní fasaha ó lóhùn ó dẹ̀ mọ Kùránì dáadáa táyà yẹn wá débẹ̀ ó wá ariwo wá tá àwọn èèyàn pariwo ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń gba ayé Ànábì sallallahu alaihi wasallam arábìnrin kan wá bá Ànábì sallallahu alaihi wasallam so ó nídìí ọkọ sọ̀hábà Ànábì kan wá pẹ̀lú Ànábì ní fẹ́ fún mi màá fẹ́ Ànábì dẹ̀ bí kí ló ní lọ́wọ́ tó fẹ́ fi fún ní sọ̀dáàkì òun ò ní kankan ọbẹ̀ tó wọ́n fún láṣọ tó wà lọ́wọ́ tó ń yẹn Ànábì ní ṣé o ní ìmọ̀ lóhùn ní rárá má fún ṣé o tún ní nǹkan mi yàtọ̀ sí nǹkan yẹn Ànábì àmì ò lórúkà lọ́wọ́ tó lè fún. ibi tó rùkà ti wá nìyẹn o ò lórúkà lọ́wọ́ tó lè fún olóhùn lórúkà olóhùn ní ó dá ṣé o ha Quran olóhùn ha òun ha súra báyìí Ànábì wa ni ó yá kó ka ìkan náà súra yẹn fún obìnrin yẹn kó máa jẹ́ sọ̀dáàkì fóbìnrin yẹn kẹ́ ẹ lè mọ ìpele tí sọ̀dáàkì yẹn wà nínú Islam ò lè fẹ́yàwó ọ̀fẹ́ sẹ́ ò lè fẹ́yàwó sàárà sẹ́ nínú Islam kọ́ o gbọ́dọ̀ fóbìnrin yẹn lẹ́tọ̀ọ́ ẹ̀ o lè má fún lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n wàá ṣàdéhùn fún now ṣe wá ní Nàìjíríà tí wàá tá a wà yìí nínú ìgbìyànjú táwọn àáfàá ṣe kì í ṣe gbó jọ̀nà yàn ṣùgbọ́n wọ́n gbé lẹ̀ wípé ó dáa láti bí 10,000 naira débi 100,000 plus wàá ṣàlè ní kápá kan ní gbogbo àwọn level yẹn lára aṣẹ́ táwọn yẹn ṣe nìyẹn pé láti 10,000 naira lọ dé 100,000 plus ó túmọ̀ 100,000 plus yẹn ó túmọ̀ sí pé ó lè dé 1 million bọ́ ẹni tó bá fẹ́ bó bá ṣe ní agbára sí tó bá dẹ̀ wẹ̀lú sọ́ngbẹ́ state ní kó rà fún ẹ tó bá ti lágbára ẹ̀ ṣùgbọ́n ká má gbàgbé ọ̀rọ̀ yà wá Aisha radiyallahu anha tó sọ fún wa wípé nìkáyì tó lálùbáríkà jù ìgbéyàwó tó lálùbáríkà jù òun náà nìgbéyàwó tí mahar àbí sàdáàkì tóbìnrin gbàwó tó nǹkan tí ò kó nira bá ọkọ ó lè gba káà ó lè ní káà ní kó rà fóun tó bá ti lágbára ẹ̀ kó ra káà fún yẹn ó ń ṣe kò sá burú bẹ́ẹ̀ ohun tó fẹ́ nìyẹn ó dẹ̀ ti wo level ẹ̀ tó ń fẹ́. tí mo fẹ́ sọ ní ẹgbẹ́ ìfẹ́ kan tẹ́lẹ̀ náà ó ti mọ irú ọkọ tí òun fẹ́. ó ti wo level ẹ̀ nígbà tí a ti wá rí bẹ́yẹn àwọn nǹkan kan máa wá ń ṣẹlẹ̀ tó já sí wípé tọkọ àtìyàwó ò bá sí papọ̀ mọ́ ṣé ó lè dá sàdáàkì padà bí kò lè dá padà. ẹ jẹ́ abojú ẹ̀ náà sà. ṣé ìyàwó lè dá sàdáàkì padà nígbà tí nǹkan kan bá ṣẹlẹ̀ láàrin òun àti ọkọ rẹ̀ ọ̀rọ̀ làwọn àáfàá sọ ń pa ẹ̀ ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n àmú wá díẹ̀díẹ̀ torí àwọn míì tó bá ní béèrè kan lè pè wá á ṣàlàyé torí orí amóhùnmáwòrán la wà á gbọ́dọ̀ waste time àwọn èèyàn. ìdájọ́ mi tún wá wà tó já sí pé ó dá èyí tí ò lè dá gbogbo ẹ̀ padà ó lè dá half padà nínú sàdáàkì tó bá gbà irrespective of ohun tó bá gbà gẹ́gẹ́ bí sàdáàkì kódà àwọn nǹkan mi máa ṣẹlẹ̀ pé ó dá kò tí ì gba sàdáàkì ọkọ ẹ̀ ló kù yìí báwo ló yẹ fẹ́ ṣe á ṣáà gba sàdáàkì ẹ wá já bẹ̀rẹ̀ láti rí báyìí ṣẹ̀rí alákọ̀ọ́kọ́ ni wípé ọ̀ranyàn ni fóbìnrin láti gba gbogbo sàdáàkì ẹ̀ nígbà tọkùnrin bá ti fún sàdáàkì kò ní dá kankan padà mọ́ nígbà tí wọn bá sí papọ̀ mọ́ lópin ìgbà tán bá ti bára wọn láṣepọ̀
bóyá ọkọ sọ fún ìyàwó ẹ pé mi ì fẹ́ ẹ mọ́ o máa lọ o ó yé nísìnyí Bẹ́ẹ̀ni. wọ́n dẹ̀ ti súnmọ́ ara wọn sàdáàkì tó ọkùnrin tíyàwó yẹn gbà yẹn kò ní dá padà mọ́ àjẹmọ́nú ẹ̀ nìyẹn for life gbogbo ẹ̀ ọlọ́run bá sọ̀rọ̀ nípa ẹ̀ nínú Suratul Baqara aya 237 ọlọ́run clarify yẹn ń bẹ̀ nínú ẹ̀. níbẹ̀ ẹlẹ́kejì ń bẹ̀ òun ni ẹni tó gba obìnrin tí wọ́n fún sàdáàkì ọkọ ẹ̀ ò kọ̀ ṣùgbọ́n ọkọ ṣaláìsí ni ọkọ ẹ̀ ṣaláìsí kò sí láyé mọ́ so àkọ́kọ́ ni wípé wọ́n ti súnmọ́ra wọn ìdá wọ́n ti súnmọ́ra wọn àbí wọn ti súnmọ́ra wọn ẹ gbọ́ dájú eléyìí o ẹ mọ̀ pé alákọ̀ọ́kọ́ yẹn wọ́n ti súnmọ́ra wọn bẹ́ẹ̀ ni obìnrin ò ní dá sàdáàkì padà mọ́ dákọ̀ọ̀kan padà mọ́. ṣẹwárẹ́ lẹ́kejì yìí ìdá wọ́n ti súnmọ́ra wọn o àbí wọn ti súnmọ́ra wọn o obìnrin ò ní dá sàdáàkì padà mọ́ alákọ̀ọ́kọ́ tó bá ń pé ọkùnrin yẹn ṣaláìsí oye nísìnyí tó ti gba sàdáàkì obìnrin dẹ̀ ti gba sàdáàkì ṣáájú kọ́kọ́ tó ṣaláìsí. tó ṣaláìsí ṣẹmọ bó yàtọ̀ sí gbó kọ bẹ́ẹ̀ ni. kò ní dá kankan padà a wá ṣe ìdá aṣòpó tó bá já sí pé ọkùnrin yẹn náà tún ṣaláìsí láì jẹ́ gbó súnmọ́ ó máa ń ṣẹlẹ̀ kọ́ lọ́mọ fàdánwò kan wá ni ọjọ́ gbéyàwó gangan lọ́kọ́ ọmọ ṣaláìsí wọn ò dẹ̀ tí ì súnmọ́ra wọn pẹ̀lú ìyàwó wọn á kàn dẹ̀ délé ni pé já lọ ṣáwà ọkọ dẹ̀ lè bá bẹ̀ lọ kò dẹ̀ tí ì ṣíyàwó ẹ̀ láṣọ wò ṣé ń gbọ́ mi yé kò ìṣíwò láṣọ wò rí kò ìṣíwò láṣọ wò rí ọkọ wa lọ sọ́dọ̀ Ọlọ́run ó dẹ̀ ti gba sàdáàkì ìyàwó ti gba sàdáàkì. bó ni ó ti ṣe yẹn. ṣé yóò wá dájú sàdáàkì padà fún àwọn ẹbí ọkọ ni rárá o torí àwọn ẹbí ọkọ ló fún sàdáàkì ọkọ ẹ̀ ló fún sàdáàkì torí wọn táwọn pè ní sàdáàkì yẹn kì í ṣe ohun tẹ́bí ń bá yẹn dá sí. kì í ṣe pé ẹja já ràn lọ́wọ́ rárá o fún ọkọ ló máa provide nǹkan yẹn fún ìyàwó ẹ̀ fún rẹ̀ fúnra ara ẹ̀. tó fi já sí pé tínú àwọn kan báyìí bá ti ṣẹlẹ̀ kò sẹ́bí kan tí ìyàwó yẹn fẹ́ dá sàdáàkì yẹn padà fún mọ́. àjẹmọ́nú ẹ̀ ni ló fi já sí wípé Yorùbá ihun tó ń pè ní bride price kọ́ ni sàdáàkì. òun náà ni mò ń sọ lẹ́ẹ̀kan. òun kọ́ ni sàdáàkì ihun tó ń pè ní bride price ó tún yàtọ̀ sí dáórì. ṣe rí a ti sọ̀rọ̀ dáórì. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n bride price yẹn ni ẹrù táwọn ẹbí ọkọ kó wá fún bí àbí iṣu òróró epo pupa. tíyàwó fúnra ẹ̀ gan lè má láǹfààní sí. tíyàwó lọ́pọ̀lọpọ̀ gbà kì í láǹfààní sí àwọn ẹbí lónìí Islam ò takò Islam ò takò ṣùgbọ́n a gbọ́dọ̀ béèrè nǹkan tó jẹ́ nǹkan haram ni. Islam ò takò àṣà tí Islam ò takò nìyẹn ẹ gba ohun tó wù yìí ẹ gbọ́dọ̀ gba nǹkan tó jẹ́ ìwọ̀ṣà ẹ sì gbọ́dọ̀ gba nǹkan tí yóò lágbára ju àwọn ẹbí ọkọ lọ ìwọ̀n tán bá ti wá provide ẹ gbà kọ́nà sí falbarika sí ìyẹn ni bride price ṣẹ̀dá àwọn nǹkan kan máa wá ń ṣẹlẹ̀ lọ́jọ́ ìgbéyàwó envelope owó ìyàwó lé ìyá gbọ́ bàbá gbọ́ owó ọmọ gọ̀ owó ọmọ lé gbogbo àwọn owó nǹkan kan yẹn wọ́n á gba gbogbo ẹ̀ Islam wà against ẹ o gbogbo àwọn ẹrù iṣu gangan Islam wà against ẹ o tọ́rọ̀ bá wá débi ọ̀rọ̀ sàdáàkì envelope dà ẹ wàá sọ pé ara ẹ ta ọmọ ẹ wàá dá envelope padà fọ́kọ ta ọmọ wa ó ti ṣẹlẹ̀ níbi tẹ́mi ti lọ ṣe nìkáì fún wọn èyí tó jẹ́ ẹ̀tọ́ ìyàwó gangan látọ̀dọ̀ ọkọ ẹ̀ ṣẹ̀rí kódà kọ́gán ò gbọ́dọ̀ mú sàdáàkì yẹn kò gbọ́dọ̀ mú fẹ́nibọ̀dì àpò ẹ̀ tó bá jówó náà jọ agree sí inú envelope yẹn àpò ọkọ ló gbọ́dọ̀ wà. òun ni kò fi ọwọ́ ara ẹ̀ fún ìyàwó ẹ̀ ló máa fi present ẹ̀ fún ìyàwó ẹ̀ ṣẹ́rí gbogbo àwọn ẹrù tó kù yẹn káwọn ẹbí fúnra wọn kan present ẹ̀ fúnra wọn èyí tó jẹ́ òun àti ìyàwó ẹ̀ lógún ni sàdáàkì yẹn fúnra ẹ̀ ló dẹ̀ máa present ẹ̀ fún ìyàwó ẹ̀ kódà ìyàwó ẹ̀ lè confam owó yẹn nú envelope bẹ̀rẹ̀ tó bá jẹ́ wọn tó jọ agree sí ẹ̀ tó bá dé òun ó lè jẹ́ wọ́n jọ ṣàdéhùn fúnra wọn ni so nìka yẹn náà ni ó wà valid ó wà valid ṣùgbọ́n èèmọ̀ wa nílẹ̀ Yorùbá yìí ni wípé ẹ̀yin ó gbọ́ owó ìyàwó gbọ́ bàbá gbọ́ gbogbo ẹ̀ gbọ́ ẹ gbà aṣọ ẹ gbà gbogbo ẹ̀ ṣùgbọ́n sọ̀dáàkì gangan ẹ̀ ní rántí ẹ̀ mọ́ lẹ́bàtẹ̀ wà rántí tán bá wá gbà sọ̀dáàkì o ti nìkan tí ìyàwó bá ti gba sọ̀dáàkì àwọn ẹbí àbáwọn ìyá àbáwọn bàbẹ́ wọn á lọ bá ìyàwó gbé rárá dápadà àtà ẹ àtọmọ gbogbo oṣù nǹkan kẹtẹ wá gbà ńkọ́ dápadà wọn á tún wá sọ àbí kan máa parí lásán kan irọ́ o. bẹ́ẹ̀ ni àtọmọ o lọ́mú fún mọ́gbà ní ìwà ìhun tá à ń ṣe yẹn ìbàjẹ́ ni bí ìgbà tá à ń sọ fọlọ́run gbọ́ Ọlọ́run ò mọ ohun tó ń ṣe ni gbogbo tó bá yín gbé ẹ̀fẹ́ ta ọmọ gbogbo oṣù nǹkan kan tán kó wá yẹn náà kò yẹ kẹ́ ẹ gbà ṣùgbọ́n èyí tó jẹ́ obligatory gangan lẹni kíyàwó dá padà yẹn èyí tí ò wà obligatory òun lẹ́yìn gbà yẹn ihun tó máa jẹ́ kí ìgbéyàwó yẹn káwọn méjì lẹ́tọ̀ọ́ síra wọn lẹ ti sọ pé kí ọmọ dá padà yẹn kélé yẹn máa jẹ́ ẹ̀kọ́ fáwọn ẹbí tó bá máa ń ṣe bẹ́ẹ̀ à ń ṣe bẹ́ẹ̀ o then gbogbo ẹni tó bá dẹ̀ fẹ́ kọ
sọdáàkì sára envelope tó bá ní pé owó níyàwó ẹ̀ fẹ́ gbà ó fẹ́ kọ sọdáàkì sí mọ́kọ̀ dáwórì sí mọ́kọ̀ dáwórì sára envelope yẹn nínú kó kọ dówà tàbí kó kọ sọdáàkì. ibi tí kinní yẹn ti dàrú nìyẹn. ibi tó ti dàrú nìyẹn torí ìyàtọ̀ wà ń bẹ̀. kò tí ẹ papọ̀ mọ́ra wọn nínú àlàyé. bẹ́ẹ̀ ni sàdáàkì ni wàá kọ tó o bá lè kọ dówà bóyá àwọn yàrá kí ni jẹ́ dówà ó lè change léjì àwọn ènìyàn kọ́ sáà kọ sàdáàkì kọ síbẹ̀ sàdáàkì yẹn ọ̀dọ̀ ẹni kó wà má fún anybody. ìyẹn wọ ọkọ. ìyẹn wọ ọkọ tọ́rọ̀ bá ti wá débi pé sàdáàkì dà wàá present ẹ̀ fún ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ lè confam ẹ̀ ń bẹ̀ ń pé ṣé ó péye tá a jọ sọ ó láǹfààní àti ṣe bẹ́ẹ̀ tí ò bá pé yóò sọ sí létí pé ní yìí dì. àbí ẹ̀ẹ́dẹ̀ tó jọ negotiate. ọ̀rọ̀ àjọsọ èmi àti ẹ̀kọ́ yìí. because Islam wọn ò fọwọ́ yẹpẹrẹ mú sàdáàkì yẹn torí ọ̀ràn yẹn ní fọ́kọ láti san ohun tóun àtìyàwó ẹ̀ bá jọ agree sí kò gbọ́dọ̀ di ṣùgbọ́n májẹ̀mú kan tó wà ní ó lè lé. ó lè lé kò gbọ́dọ̀ di. ó lè lé kò gbọ́dọ̀ di ìyẹn lè fẹ́ yàwó tán kíyàn délé àwa ṣí láṣọ wò kí wọ́n bá ń lé kọkùnrin má ti ṣe láṣọ wò rí láyé ó máa ń jẹ́ wùrí fún ọkọ. kìnìyàn tó wá dùn. kìnìyàn tó wá dùn irú èyí tọ́lọ́run ṣe fún yín. alihamudulilayi tó ṣe fẹ́ yìí náà. alihamudulilayi ọlọ́run wa ní yóò bàjẹ́. àmín ya Allah Allahumma àmín. àwọn tí wọ́n bí àwọn ìyàwó wa ṣoríire púpọ̀. alihamudulilayi. ṣe rí sàdáàkì tíyàn bá jọ agree pẹ̀lú ìyàwó èèyàn tá a bá wá délé ìyẹn lè má mọ̀ pé virgin ni. bẹ́ẹ̀ ni. ó lè má sọ fún yàn ìyẹn lè má bẹ àṣẹ virgin ni ẹ kó máa parọ́ fún yàn kó wá dijọ́ yẹn kí yẹn wá confirm pé ó ì mọ ọkùnrin rí kó wá sọ bẹ́ẹ̀ ni òun tọ́jú pride yẹn dìgbà tóun lọ́kọ ṣe máa pé gbogbo obìnrin kọ́ ló ń ṣe yẹn máa ń sìn. bẹ́ẹ̀ni. meanwhile kíní ẹ pride obìnrin ni ẹni tán bá ti fi gbà lára ẹ báyìí wọ́n ti gbọmọ lóàbí lára ẹ. bẹ́ẹ̀ni. tó bá jẹ́ pé wrong person ló gbà. ṣùgbọ́n àwọn obìnrin wọn ò rí sí nǹkan kan o ọ̀pọ̀lọpọ̀ wọn ò rí sí àdánwò. bẹ́ẹ̀ni. àdánwò sì ni fún wọn ọmọ ni. torí Ọlọ́run mọ̀ọ́mọ̀ fi nǹkan yẹn síbẹ̀ fún wọn kó lè jẹ́ pride fún wọn ni lọ́dọ̀ ọkọ wọn tán bá fẹ́. yóò máa fi sọ̀rọ̀ ní ṣe bó bá mílé ni ẹ̀rọ Ọlọ́run kan wà tá à ń bẹ lọ́run fún kọ́lọ́run jọ kó bá wa dá wọn lóhùn. àmín. ọkọ ẹ sọ pé òun lòun jábàálẹ̀ ẹ. Allah. ọdún kẹrin táwọn dẹ̀ ti ń fẹ́ra ni kò bímọ. tá a bá sọ pé bóyá àbó ti ṣèṣekúṣe kiri kó tó bọ́ sọ́wọ́ òun. lára ìyìn àtàpọ́nlé tí ìbálẹ̀ máa ń kó bóbìnrin lọ́dọ̀ ọkọ nìyẹn. ó wá báyàwó ẹ ní ìbálẹ̀ wà ní ipò tẹ̀ tó wà ń balẹ̀ tọ́jú ara ẹ̀ èlò lájọ sọ ní ọ̀rọ̀ sàdáàkì ló fẹ́ gbà yé báyìí ni ó dà mo dọ́bù ẹ̀ ó dà mo triple ẹ̀ kó sọ di 5 million. bọ́lá bá ṣe kẹsí ni ó dà ihun tó máa ṣẹlẹ̀ ní pé ilẹ̀ mi kan mo nílẹ̀ báyìí mo fún ẹ̀ kan bẹ́ẹ̀ á dẹ̀ ṣèwé fún. Allahu Akbar. ṣe máa gbé záídà nìyẹn. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n kò lè lékún. ṣe wá rí àtẹ̀yí tó lékún àtọ́júlówó sàdáàkì gangan tọkọ yẹn bá ti kú kò ní dá padà mọ́. Allahu Akbar. á dẹ̀ ṣòfò. àgbọ́yé. yálà ọkọ súnmọ́ ni o àbọ̀kọ ò súnmọ́ ni o àtẹ̀yí tó lékún àtẹ̀yójúlówó gangan kò ní dá padà mọ́. Allahu Akbar. so èyí tó wá tún tẹ̀lé ń bẹ̀ ìjóbìnrin lè ó da àti gbé èyí tí wọ́n ń gbé kò ní dá kankan padà ìjó lè dá kan padà nínú sàdáàkì tóbìnrin bá gbà ìgbà wo nìyẹn máa ń ṣẹlẹ̀ àfáà wa sọ fún wa wípé obìnrin lè dá sàdáàkì padà nígbà tí tọ́láàkì bá wáyé láàrin àwọn méjèèjì ó kọ̀ ṣùgbọ́n kò tí ì súnmọ́ ó kọ̀ ìyàwó ẹ̀ ṣùgbọ́n kò tí ì bá láṣepọ̀ ṣe mọ̀ pé ọ̀tọ̀ ni pé ó kọ̀ lẹ́yìn ìgbà tó ti bá láṣepọ̀ ṣùgbọ́n ní eléyìí ní ìdájọ́ eléyìí ó kọ̀ kò tí ì bá láṣepọ̀. obìnrin yẹn lè dá sàdáàkì padà. no kò ní dá ọgbẹ padà wọn á pín sí méjì ni ẹ tún wọ Ọlọ́run. wọ́n tún máa pín sí méjì ni. Ọlọ́run. obìnrin sáà ń jèrè wọn ń kó fà. àwa sọ pé ìsìláàmù ò pọ́n obìnrin lé. àwa sọ pé ìsìláàmù yẹpẹrẹ obìnrin. ihun táwọn èèyàn dẹ̀ fi ń sọ bẹ́ẹ̀ ni wípé ibi tọ́lọ́run ti ní kọkùnrin fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin wọ́n rí gẹ́gẹ́ bí discipline fóbìnrin. kò dẹ̀ kí n ṣe discipline wallahi torí Ọlọ́run fi àyà yẹn fi ṣe oore fáwọn obìnrin. ṣe rí ẹ jẹ́ n sáré sọ̀rọ̀ díẹ̀ nípa nǹkan yẹn. polygamy kì í ṣe wípé kọkùnrin lè kóyàwó jọ ní polygamy it's not all about kọkùnrin kóyàwó jọ ní polygamy ni pé kí gbogbo obìnrin lè rí ọkọ fẹ́ ni káwọn obìnrin kí oníkálùkù wọn náà lè wà lábẹ́ ọkùnrin. èyí tó lọ́wọ́ sì ṣe lẹ́tọ̀ làwọn obìnrin ìṣẹ̀ yìí wọ́n fẹ́ ṣe léwọ̀ àwọn tí wọ́n bí wa bá wọn lẹ́nu ẹ̀ ni àwọn ìyá wa wọn gbógun tì èyí tó dẹ̀ gbógun tì gbogbo ọ̀pọ̀lọpọ̀ náà ti wà wájú Ọlọ́run nísìn ṣáwọn ti sí lọ́fẹ́ ìhun táwọn tọ̀hún ò kọ̀ táwọn tàná ò kọ̀ táwọn ti jẹ́ ẹ̀ta ọkọ̀ táwọn ìyàwó àwọn ànábì Ọlọ́run ò kọ̀ táwọn ìyàwó àwọn sọ̀hábà ò kọ̀ ìgbónára lè wà owú jíjẹ lè wà ìyẹn nọ́mà torí tíyẹn bá ń ṣẹlẹ̀ nísìn kò jọ wá lójú ṣùgbọ́n tá a bá róbìnrin kan tó fẹ́ fight ẹ̀ nísìn tó jẹ́ mùsùlùmí kò mọ ohun tó ń ṣe ni because nígbà tó ti jẹ́ muslim gẹ́gẹ́ bí obìnrin ni ẹ́ o ti wá jẹ́ mùsùlùmí nínú orientation tó gbọ́dọ̀ ti ní láti kékeré ni wípé nínú kó jẹ́ number 1
àbí tàbí kó jẹ́ number 2 tàbí kó jẹ́ number 3 àbí kó jẹ́ number 4 ìkan náà lọ́lọ́run lè gbé ẹ sí Allah. torí wọ́n kọ́ ló kọ kádà rẹ̀ wọ́n wá fẹ́ ẹlòmíì òun adélé á dalérú. wọ́n wá fẹ́ lòmíì ìyẹn tó máa di wèrè so àwọn obìnrin náà lọ̀tá ara wọn ọkùnrin ò ní issue pẹ̀lú obìnrin Allah. àwọn náà ní problem ara wọn ọlọ́run dẹ̀ ti design gbogbo ẹ̀ bó ṣe fẹ́ kó rí ọwọ́ wa ló wá kù sí. wọ́n tẹ̀ sí pé oníyàwó méjì ò ní fẹ́ kan. yes àwọn ìgbà máa ń sọ bẹ́ẹ̀ wọ́n ní àwọn èèyàn wà bẹ́ẹ̀ kódà bó bá àyèmáyé tó máa ń wù kóun fẹ́ yàwó méjì mẹ́ta tí ò dẹ̀ ní kó lóníyàwó kan ẹlòmíì sì wà tẹ́ pé kò ní wù kó fẹ́ yàwó méjì. yóò tún máa sọ fáwọn èèyàn pé láìkì yàwó méjì. mo lọ́rẹ̀ẹ́ bẹ́ẹ̀ mo lọ́rẹ̀ẹ́ tẹ́ pé òun máa ń sọ ni ó jẹ́ nìkan tẹ́rù ọlọ́run máa ń bá a ẹyọ kan tóun ní gan òun ò tí ì mọ ìdájọ́ tọ́lọ́run fẹ́ dáhùn lórí ẹ̀. wọ́n bẹ̀ lè tà sí méjì mẹ́ta. kóun tó wá fẹ́ méjì òun ò lè fẹ́ méjì o ẹyọ kan yẹn gan òun sì ronú bóun ṣe fẹ́ bọ́rí níwájú ọlọ́run lórí ẹ̀ ni. òun máa wá ń sọ láti lè fi discourage àwọn ẹlòmíì gbà ẹyọ kan tó ṣe fẹ́ yìí náà o mọ tọ́lọ́run máa gbà yọ lórí ẹ̀ lálẹ́ kìámọ̀ ojú wa fẹ́ kejì ṣe rí ijọ́ tó fẹ́ yàwó kejì wọn ò fún lára. nítọ́lọ́hun làwọn fi ń sọ ẹlòmíì máa ń sọ authoritatively pé mi ò lè fẹ́ yàwó mi. ṣe rí ẹni tó bá ń sọ bẹ́ẹ̀ ẹni yẹn ń challenge authority ọlọ́run ni. tó bá padà wá bára ẹnu ẹ. tó bá padà wá bára ẹnu ẹ kí ló fẹ́ ṣe. ẹnu ẹ ó wọ o. o gbọ́dọ̀ sọ pé ihun tọ́lọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ wọ́n fẹ́ ṣe léwọ̀ fúnra ẹ̀. má ṣe ihun tọ́lọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún ẹ má ṣe léwọ̀ fún ẹ lima tuharrim ma ahallallahu lak ọ̀rọ̀ tọ́lọ́run bá nàbí sọ nìyẹn. sallallahu alaihi wasallam. ìyẹn suratu tahrim ọlọ́run ní ìwà nàbí kí ló ní tó fẹ́ ṣe ohun tá a ṣe lẹ́tọ̀ọ́ fún ẹ o fẹ́ ṣe léèwọ̀ fúnra ẹ̀. so gbogbo ohun tọ́lọ́run bá ti wá ṣe lẹ́tọ̀ọ́ ẹnìkan gbọ́dọ̀ ṣe léèwọ̀ ìwọ ọkàn tẹ fi rẹ̀ ẹlẹ́fọ́ ọlọ́run ni pé ọ̀dà èyí tó bá ti gbé wá ń bẹ̀ ni ọ̀rọ̀ wa dà gẹ́gẹ́ bí òkú kó bá yín pé a bá mọ ohun tá à ń ṣe ni a bá sọra wa dòkú mọ́ Ọlọ́run bá lọ́wọ́ ni torí òkú tá à ń wẹ̀ kò kú mọ wọn à ń fòun ṣe. bẹ́ẹ̀ni. àyè bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ forí ẹ̀fọ́ lẹ̀ kò dún kò mọ ohun tẹ́ ń fi ṣe bẹ́ẹ̀ náà lọ́lọ́run wàá fi rẹ̀ ẹlẹ́fọ́ Ọlọ́run ni bóò tẹ̀ fi rẹ̀ ẹlẹ́ náà kí ló yẹ fọ́ Ọlọ́run ṣe. ọ̀rẹ́ yín tẹ́ ẹ sọ yẹn sà. ó fẹ́ yàwó kejì o. ẹ lóhun ọmọ. ṣe é sì mọ ìṣesí àwọn Haúsá nígbà míì Haúsá lọ̀rẹ́ yẹn Haúsá ni ó jẹ́ ní tó há Quran Ọlọ́run sì fún nímọ̀ tó pọ̀ Haúsá ni ó ti fẹ́ yàwó kejì yẹn nísìn ọjọ́ ń gbé ní pẹ̀lú ìyàwó àkọ́kọ́ kò sí nǹkan tó fẹ́ máa ń bí lọ́jọ́ pé tabadẹ̀ ti ra bẹ́ẹ̀ nínú ká sọ èdè Gẹ̀ẹ́sì tàbí ká sọ èdè Lárúbáwá ìkànnì méjì torí kò gbọ́ Yorùbá lájọ máa ń sọ kí ló dé ẹ padà dó ní ìyàwó méjì ẹkún ló kọ́kọ́ sun nígbà tó sun nígbà tó fẹ́ sọ̀rọ̀ báyìí àbí wọ́n ta lọ́rẹ́ ni nígbà tó fẹ́ sọ̀rọ̀ wọ́n fi ta lọ́rẹ́ o wọ́n ṣe àwọn òbí ẹ̀ ló bá ṣiṣẹ́ ẹ̀ wọ́n wo inú ran ọmọ yẹn náà jẹ́ ẹni tó ti há Quran ó sì jẹ́ ọmọ tó ti ṣetán léwe tó ní làákàyè púpọ̀ wọ́n irú ọmọ yìí ó dànù ẹbí wa oye nísìnyí làwọn wá ṣàlàyé irú ọmọ tó jẹ́ fún ọ̀rẹ́ mi yẹn òun ò dẹ̀ kí n fẹ́ gbọ́ kóbìnrin há Quran inú ẹ̀ máa ń dùn bẹ́ẹ̀ inú ẹ̀ ò kí ń dùn ní dùn pé kóun fẹ́ o bẹ́ẹ̀ ó kàn jẹ́ máa appreciate ní mashallah tọ ìyàwó ni o wọ́n dẹ̀ ṣètò ẹ̀tọ́ afẹ́ kó fẹ́ wá ẹjọ́ sọ̀rọ̀ kó fún sàdáàkì ẹ̀ so òun náà dẹ̀ yọnu sí bó ṣe do níyàwó méjì nìyẹn ṣẹ́ríjọ́ tí mo wá bá sọ ohun kù sẹ́kù ni ṣẹ́rí ńgbà tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ tí mo gbé léyìn níbẹ̀rù Ọlọ́run níwọ̀nba àkọsílẹ̀ ti dúró ó ní astaghfirullah wa atubu ilayh lọ́kọ̀ ìṣáájú bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ní k'Ọlọ́run ṣàforíjì fún un lórí ọ̀rọ̀ tóun máa ń sọ lórí ìyàwó méjì mẹ́ta so ìyẹn akàntẹ ẹ̀yà lọ́bẹ̀ ni ìyẹn kan wọn kọ́ la fẹ́ sọ Ọlọ́run ní kó wá tó di pé wọ́n bára wọn láṣepọ̀ wọ́n kọra wọn ìkan ṣẹlẹ̀ recently tí ọkọ àtìyàwó gbà tó dalẹ̀ ọjọ́ nìkáyè bẹ́ẹ̀ni làfàwà kan wá sọ wípé àwọn ìyàwó tí wọ́n fẹ́ yàwó wọ́n mà ti sọ ń gbà wọ́n fẹ́ra wọn mọ́ wọn dẹ̀ tí bá irú sọkúsọ wọlé lè eré ní àwàdà ni eré ní àwàdà ni eré ní àwàdà ni ọkọ ń gbọ́ kí ló dé kò sọ̀rọ̀ ìyàwó kí ló dé òun náà kò yé kò mọ ohun tó ṣẹlẹ̀ ọkọ ló kẹ̀tẹ̀ tó ń pò wọ́n ṣe mọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ kí ló dé ariwo ṣáà pọ̀ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ kejì ó ṣáà ti tó bá kò lè fún mi kò lè fẹ́ mi ìfẹ́ mọ́ o so ẹ̀kọ́ tó wà ń bẹ̀ yẹn náà bí ká kọ́ obìnrin nínú Islam báwo la ṣe ń kọ́ obìnrin ṣáà kọ́ obìnrin bóyá kọ́ ẹ̀rọ kó máa lọ lè bàbá ẹ̀ bye àbó ní process ìyẹn náà tó wà ń bẹ̀ o torí Ọlọ́run ò fẹ́ nira fóbìnrin rárá ni níbi àpọ́nlé tọ́lọ́run gbé fáwọn obìnrin eré la pé wọ́n jà jókòó kò sọ ohun tó ṣẹlẹ̀ ọkọ ò sọ ohun tó ṣẹlẹ̀ àáfà ẹ̀ ló wá padà lọ sọ fún torí àáfà ẹ̀ já lámọ̀ náà bàtàfà ẹ̀ wá ń dá lámù yá kí ló dé tó fi ṣe nǹkan báyìí ó wà tí ẹ bá gbọ́ ohun tí ọkọ rí tó sọ pé òun ò fẹ́ obìnrin yẹn mọ́ ó fọ́ ni ṣùgbọ́n orí afẹ́fẹ́ la wà bẹ́ẹ̀ni
nígbà tí ojú bá pa fìdí. ọ̀rọ̀ ṣe é sọ fìtílà. So tírù ṣe síbẹ̀ bá ṣẹlẹ̀ ṣẹ̀rí sọ̀dáàkì tọkùnrin yẹn ti fún obìnrin yẹn wọn á dá sí méjì ni. ọkọ ò kó lájì ìyàwó ò kó ọkọ ó lájì. gbàdájì ìyàwó náà ò fara mọ́ dájì. ṣe máa gbé wọn tí bára wọn sùn. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ Islam ò fẹ́ kí ọkọ gba gbogbo sàdáàkì yẹn lọ́wọ́ ẹ̀ dá sí méjì ni kẹjọ pín half tó bá dẹ̀ jẹ́ nǹkan tó ní value náà ni tí ò ṣe é pín ẹ lọ tà kẹ pín wẹ̀ sí méjì. ṣùgbọ́n àyà kan wá wà nítorí àsìkò Ọlọ́run wá sọ nínú Suratul Baqara Quran 2 àyà 237 Ọlọ́run fi díẹ̀ múlẹ̀ wípé tẹ bá kọ obìnrin láì jẹ́ pé ẹ ti súnmọ́ gẹ́gẹ́ bí ọkùnrin ọkọláya ẹ wá kọ̀ pé ẹ fẹ́ mọ́ ẹ dẹ̀ ti fún ní sọ̀dáàkì ó ti gba sọ̀dáàkì ẹ dá sí méjì ẹ dá sọ̀dáàkì ẹ sí méjì ẹ gbá àfù lọ́wọ́ ẹ kóun náà di àfù mú. Ọlọ́run wá emphasize ọ̀rọ̀ yẹn pẹ̀lú àyà tó wà ní Suratul Baqara yẹn àyà 237 yẹn so ẹ jẹ́ kí á lọ torí àsìkò yẹn ti lọ púpọ̀. èyí tó tún wá tẹ̀lé mbẹ̀ òun náà ni pé tó bá já sí wípé ẹni yẹn kò tí ì fún ní mahari ẹ̀ kò tí ì fún sọ̀dáàkì ẹ̀ àjọsọ wà ní. ó yé nísìnyí bẹ́ẹ̀ kò ì fún wọn wá kọra wọn láì jẹ́ pé wọ́n tí ì súnmọ́ra wọn. ó yé nísìnyí bẹ́ẹ̀ àjọsọ tó wà yẹn áàfù nǹkan yẹn náà ni ó máa fún. ṣùgbọ́n tó bá yẹn pé kò tí ì sí àjọsọ bẹ́ẹ̀ wọ́n kàn ní má wọrí màá fún ẹ sọ̀dáàkì ẹ̀ ohun tó bá fẹ́ gbà á máa sọ. Oyè. tí bí o tí ì mẹ́nu lé pé nǹkan báyìí mo fẹ́ gbà. obìnrin ò tí ì sọ pé nǹkan báyìí. ọkùnrin náà pé ohun tó bá fẹ́ gbà á máa sọ. ọkọ ẹ̀ ń gbọ́dọ̀ ohun tó bá fẹ́ gbà á máa sọ. nìka yìí wọ́n ó ní valid. lókùn ìgbà tí bàbá bá ti yọ̀ǹda táwọn kan ta kọ́kọ́ kà síwájú yẹn bá ti wà ń bẹ̀. nìka yẹn náà ní valid. tí wọ́n bá wá túká ńkọ́. wọ́n wá túká. láì tí ì súnmọ́ra wọn. láì tí ì súnmọ́ra wọn. oyè nísìnyí láì tí ì súnmọ́ra wọn wọ́n túká. báwo ló ṣe fẹ́ jèrè. yóò wá ihun tó máa wá ṣẹlẹ̀ ní wípé tó bá jẹ́ sígbẹ́ nìyẹn kú ni ọkùnrin yẹn kú ni ìkànnú àwọn tó ní ni wọ́n ti mú fún obìnrin yẹn gẹ́gẹ́ bí sọ̀dáàkì ṣe mọ̀ pé wọ́n ti túká bẹ́ẹ̀ni ó yé nísìn ṣùgbọ́n kò tí ì fún lẹ́tọ̀ọ́ ẹ̀ ó dẹ̀ ti súnmọ́ but inú tẹ́ni ẹ bá ní property wọ́n lè tanu estate ẹ̀ but kò tí ì súnmọ́ ṣùgbọ́n kò wáyé tí ì súnmọ́ kò dẹ̀ tí ì fún lẹ́tọ̀ọ́ ẹ̀ kò dẹ̀ tí ì fún lẹ́tọ̀ọ́ ẹ̀ wọ́n dẹ̀ ti fẹ́ sọ pé kí kálukú máa bá tiẹ̀ lọ kó ní kálukú dẹ̀ máa bá tiẹ̀ lọ ó máa fún ó ti di dandan ṣùgbọ́n yóò wá jẹ́ ìdajì yóò wá béèrè ṣe bá rí ló fi já sí wípé ohun tó máa ń dájú ní pé gbogbo ohun tí èèyàn bá fẹ́ ṣe tó bá ti fẹ́ ṣe tó bá ti pinnu pé ó fẹ́ ṣe kó mẹ́lẹ̀ kan náà. má tún máa procrastinate lórí ẹ̀. bẹ́ẹ̀ ni kí nǹkan mi máa débà lórí torí irú level yẹn obìnrin lè padà béèrè nǹkan tó lágbára. agbára ọkùnrin gan sì lè má ka. kápẹ́ lè má ka ṣùgbọ́n tó bá béèrè nǹkan tó lágbára tápẹ́ ò ka ọkùnrin náà lè negotiate irun tó obìnrin apá mi ò ka ó lè sọ. ó dẹ̀ ti ń dohun ìjà bẹ́ẹ̀ yẹn náà. ó ti dohun ìjà kò ní sóhun fẹ́ mọ́ ìsìlámù ò dẹ̀ fẹ́ yẹn ìsìlámù ò fẹ́ yẹn rárá ó wá dohun ìjà rárá ṣùgbọ́n ohun tó bá wá béèrè yẹn tẹ́ bá jọ negotiate tó bá ti wọ̀ á fún nǹkan yẹn lẹ́ni ẹ máa fún ṣùgbọ́n tó bá já sí pé ló fi wá dáa nígbà táwọn àáfàá sọ̀rọ̀ nípa wípé sàdáàkì ṣé oyin tó yẹ ká announce ni lójú àwọn èèyàn àbí kò yẹ ká announce ẹ ṣe rí àti announcement àti ká máa announce méjì ló wà òkè torí méjì ló níṣẹ́ tó fẹ́ ṣe. a dúró bí ẹ̀rí náà. bẹ́ẹ̀ ni torí èyí tán bá announce tó bá ń gbé wọn tí ì fúnra wọn ni wọ́n jẹ́ wọn tí ì fúnra wọn bẹ̀ tí wọ́n ṣàdéhùn fúnra wọn o. tírú àwọn nǹkan báyìí bá ti wá ń ṣẹlẹ̀ àwọn tó jẹ́ àwọn ṣàhídẹ́yìn àwọn ẹlẹ́rìí tó wà ń bẹ̀ tán bá wà ń bẹ̀ ní lóòótọ́ wọn tí ì fún sàdáàkì wọn á lè jẹ́rìí pé àwa ń bẹ̀ kò tí ì gba sàdáàkì ṣùgbọ́n àmọ́ ohun tí wọ́n jọ sọ ló fẹ́ gbà ṣó ti yé nísìn ìyẹn tẹ́ni ò bá sí láyé mọ́ lóòótọ́ wọn tí ì fún sàdáàkì àbó ti àkòyí fún mi o bẹ́ẹ̀ àjọmọ tán jọ sọ so ẹni yẹn obìnrin yẹn ní ó wà fi bẹ̀rù Ọlọ́run sí yóò rántí jọ tóun náà lọ pàdé Ọlọ́run ihun tó bá jọ sọ yẹn ni ó sọ fẹ́ bí kò ní mọ̀ sọ̀sọ́kúsọ fẹ́ bí pẹ̀lú a máa sọ̀sọ́kúsọ ń gbà ẹni tóun àti ẹkú jọdọ̀ gbọ́dúkú ti lọ yẹn sọ ohun tó wù mí kí n torí tí wọn náà bá kọ ẹni tó ní gan ti òun dà òun náà ti lọ ìwọ náà ẹni yẹn náà máa lọ sọ́dọ̀ Ọlọ́run jọ kan so ló fi dá àwọn àfáà kan tó ń gbé ká announce ẹ tó bá dẹ̀jẹ̀ ń gbé wọn ti fún ẹ announce ẹ lórí sàdáàkì báyìí o ọ̀dì fúnyàwó ẹ o àkèyè fúnyàwó ẹ o àdéhùn wà láàrin wọn o tí wọn bá dé announce ẹ náà ìyẹn náà dà torí ààrẹ ni tí ó ra mọ́tò fún ìyàwó ẹ̀ ní sàdáàkì tóun fẹ́ gbà káà lòun fẹ́ ó dẹ̀ ra káà fún ìyàwó ẹ̀ ó dẹ̀ announce ó dẹ̀ díjọ́ kejì káà dẹ̀ gbaná. Allahu Akbar. ilẹ̀ dúdú la wà ẹja fi tó sọ abẹ́lọ́hún kọ́lọ́hún jọ kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ Ọlọ́run mọ́tò tí wọ́n wà tó wà lórí dúró tó dẹ̀ lánàá lórí dúró. Allah bí tí wọ́n padà parí ẹ̀sẹ̀ ọ̀tún máa dúpẹ́ tí ìṣẹ́nú ẹ̀ lọ́wọ́ tó ti lánàá. so ìyẹn ó máa wá ṣẹlẹ̀ so níwọ̀nba eléyìí tí a fẹ́ ṣàlàyé fún ó sì kù
ọ̀rọ̀ pọ̀ táwọn àfáà sọ lórí àwọn kan yìí gbọ́n torí bẹ́ẹ̀ ìjọba nítorí àsìkò. kò sásìkò so a máa wá fi àǹfààní lẹ̀ nígbà tá a bá ti fi nọ́mbà wa lẹ̀ nǹkan míì tó bá rọ àwọn èèyàn lójú nínú tá a sọ tàbí nǹkan míì tó yẹ kán gbọ́ tí wọn ò gbọ́ àbí nǹkan míì tí àwọn mọ̀ nípa ohun tá a sọ tó fẹ́ jáfikún tó fẹ́ pè wá sákìyèsí ẹ̀ so àǹfààní bẹ́ẹ̀ a lè wà ó ṣe kó wà nǹkan tá a ti palẹ̀ mọ́lẹ̀ tá a mẹ́nu dé bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe ṣe kó já sí pé ohun táwa náà tẹ̀ mọ́ ni tí ó tún jẹ́ ẹ̀kọ́ fún àwa náà aqulu qawli hadha astaghfirullah li wa lakum assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. gbogbo ẹ̀yin ará iléeṣẹ́ ti rí ohun tí mo sọ láti ilẹ̀ wípé kò sí kọ́ngínà nú ètò yìí o a ò gbé tò yìí kalẹ̀ láti fi tánìṣì méjì ẹnikẹ́ni bí ò ṣe ẹ̀kọ́ wo la fẹ́ mú níbẹ̀ ẹgbọ́n ohun tí àáfàá yìí sọ ẹgbọ́n ohun tí àáfàá wa yìí sọ wọ́n ní bóyá ẹ fẹ́ fi nǹkan kan kún un ní àbẹ fẹ́ béèrè àbí ohun tó jẹ́ ń pé àwa náà ti ẹ̀ mọ̀ tó yẹ pé tẹ́ bá sọ àgbà ẹ̀ rò pé lóòótọ́ ni ohun tẹ́ni ń sọ ìdí nìyẹn o tí a fi ń pé kí àáfàá wa máa fi nọ́mbà lẹ̀ ẹ bá wa yọ̀ǹda ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín sà kẹ́ ẹ̀ sì dárúkọ yín ká lè yọ̀ǹda yín sà. ẹ ṣe 08026261987 08026261987 orúkọ mi ò yí padà èmi náà ni ọmọ ìyá yín Fatih Ayinde Adesina. orúkọ tèmi náà ò yí padà atọ́kùn ètò akérèfínlóṣọgbọ́n tí rèdú àwọn ọlọ́gbọ́n lọ́ṣọdẹ ọpọlọ mo kàn ń lọ́ṣọdẹ kiri ní àdẹ̀gbé wa fẹ̀yìn náà orí yóò ní burú tiwa náà ò ní dàrú a tún mọ pàdé lọ́la lágbára ọlọ́run salamu alaikum wa rahmatulahi wa barakatuh. wa alaikum salam wa rahmatulahi wa barakatuh.